Gbajúgbajà òṣèrébìnrin tíátà ilẹ̀ wa nni Dayọ̀ Ámúsà ó mà ti pariwo sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ lórí àwòrán kan tí wọ́n ń gbé kiri wípé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí ni, tí Dayọ̀ Ámúsà sì ti fariwo bo ẹnu wípé ọmọ tóun bí kọ́ nìyẹn o, àti pé káwọn èèyàn kan má ṣe máa gbé fọ́tò náà kiri mọ́. Ẹ rántí pé lọ́jọ́ Ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ 17 oṣù kọkànlá tá a wà yìí, the 17th of November 2024, ẹni ariwo ayọ̀ náà sọ nígbà tí Dayọ̀ Ámúsà táwọn èèyàn tiẹ̀ mọ̀ pé ó ti ní ọkọ tó kéde pé òun ti bímọ, tó sì gbé ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára pé ilẹ̀ Amẹ́ríkà ìlú ń bímọ ọkùnrin làǹtìlanti sí. Gbàrà tí ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn náà tó ti kéde yìí, ìlàríwá ayọ̀ ló mà ti sọ lórí ẹ̀rọ ayélujára tí oríṣiríṣi àwọn èèyàn, pàápàá àwọn gbajúmọ̀ èèyàn nídìí iṣẹ́ amúlùúdùn gẹ́gẹ́ bí àwọn òṣèré tíátà ẹgbẹ́ àtàwọn olórin lọ́lọ́kan-ò-jọ̀kan tó sì bẹ̀rẹ̀ sí ní máa kí kú oríire, débi pé àwọn èèyàn sọ pé ihun tó ṣẹlẹ̀ sí fi hàn pé ilẹ̀ àánú Olúwa kì í ṣú, àti wípé àpọ̀ ẹ̀jẹun kì í gbẹ́ jẹ̀bàjẹ́, nítorí pé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn táwọn èèyàn ti ń fi ọ̀rọ̀ ọkọ àti ọmọ bú Dayọ̀ Ámúsà pé kò lọ́kọ kò lọ́mọ, lójijì láìròtẹ́lẹ̀ ń ló jọ wọ́n lójú tó sì kéde ìròyìn ayọ̀ pé òun ti bímọ. Ṣá o, ní ìgbà tí àwọn èèyàn wá ń kí ikú oríire tó ń gbé ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára, àwòrán ọmọ tuntun jòjòló kan àti Dayọ̀ Ámúsà ni wọ́n ń gbé sí orí ẹ̀rọ ayélujára láti fi kí ikú oríire. Eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé àwòrán ọmọ tuntun tí Dayọ̀ Ámúsà ṣẹ̀ṣẹ̀ bí sí orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni àwòrán tí àwọn èèyàn tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ ayélujára náà. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn tó fi ìdùnnú àti ayọ̀ ẹ̀ hàn, Dayọ̀ Ámúsà ké gbàjarè pé àwòrán tí wọ́n fi síta náà tó fi ń kí òun kú oríire, ìyẹn àwòrán ọmọ tuntun tọ́jọ́ ń gbé òun àti ẹ̀ papọ̀, ó ní kì í ṣe àwòrán ọmọ tóun ṣẹ̀ṣẹ̀ bí o, ó ní kì í tiẹ̀ ṣe òun rárá, ṣùgbọ́n tí obìnrin náà tó wá ṣèlérí pé láìpẹ́ láì jìnnà òun yóò fi àwòrán ojú ọmọ náà hàn síta táwọn èèyàn ó fi rí i, ṣùgbọ́n dìgbà náà ó láwòrán tó ń gbé kiri yìí kì í ṣe tòun rárá àti rárá.